Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa sọ wípé ẹjọ́ là ń rò lórí ìkànnì ayélujára. Bá à bá dẹ̀ rò ó, àwọn èèyàn ò ní mọ ọ̀nà tí à á gbé gbà àti nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ. Ohun tó ṣẹlẹ̀ nìyí, a à ní dákẹ́ o. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ gómìnà ìjẹta nípínlẹ̀ Ọ̀yọ́, alàgbà olóògbé Àlàó Akálà, ó ti jà rìnrìn rẹpẹtẹ lórí ẹ̀rọ ayélujára lórí dúkìá tó ní, èyí tó ń dá wàhálà lẹ̀ tí wọ́n sì gbéra wọn lọ ilé ẹjọ́. Tá a bá ní ká kàn máa gbára wa lákòókò, a á máa ka dúkìá yẹn. Inú àwọn olóṣèlú jẹgúdújẹrá ọ̀jẹ̀lú ẹgbẹ́ wọn, inú wọn ó máa dùn, àwọn náà ó máa lé irú nǹkan yẹn pé káwọn ó lé, káwọn fi sílẹ̀ fọ́mọ. Ṣùgbọ́n ilé tá a bá fi tọ́mọ, ìrì ni ó padà wó. Nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú olóògbé Àlàó Akálà, ó lè jẹ́ ìdùnnú fún àwọn ẹbí wọn o, ó dẹ̀ lè má jẹ́ ìdùnnú. Ọ̀nà tí ó gbà jẹ́ ìdùnnú ni pé dúkìá yìí pọ̀ rẹpẹtẹ. Ìbéèrè mi rèé, ọdún mélòó ni Àlàó Akálà ló fi ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́? Ìyẹn ení. Ẹlẹ́kejì, ṣé àwọn nǹkan tó kó jọ yìí, ṣé kò pọ̀jù fọmọlúàbí? Ṣé kò pọ̀jù fẹ́ni tó níbẹ̀rù Ọlọ́run? Ṣé kò pọ̀jù fún ènìyàn ẹlẹ́ran ara tó gbàgbọ́ pé ẹsẹ̀ mẹ́fà nílé ayé? Iṣẹ́ wo ni Àlàó Akálà ń ṣe kó tó di gómìnà, kó tó dòṣèlú? Gbogbo ẹ̀yin olóṣèlú, ẹ ẹ̀ bẹ̀rù Ọlọ́run. Tàlàó Akálà nìkan kọ́ ló jáde. Nǹkan tí Àlàó Akálà tó nìkan ní, tó ń dá wàhálà lẹ̀ yìí, bí 100 ìran bá ní nílẹ̀ Yorùbá tàbí lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n kù lákùṣẹ́. Mélòó ló wá padà jọrò ẹ̀ tí kì í ṣe pé ó fi í lẹ̀? Ó lè jáwọn ọmọ ló fi í lẹ̀ fún. Ọ̀pọ̀ ìgbà tẹ́lòmíì bá firú ẹ̀ lẹ̀, ìyí tó ń gbẹ̀yìn ẹ̀ tán máa ń padà sọ lẹ́yìn ẹ̀ náà leléyìí, ìyí tí máa ń padà dà rèé, bí kán máa para wọn lórí ẹ̀ nítorí ọ̀nà àìtọ́ ni wọ́n gbà kó jọ. Tàlàó Akálà la rí tá à ń wí, ọ̀dájú lẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olóṣèlú yìí. 98% yín ẹni ibi ni yín. Ìkà ni yín. Ẹ ẹ̀ torí aráàlú lọ sórí ipò yẹn, ìmọ̀tara ẹni nìkan ti pọ̀ jù. Nígbà tí Àlàó Akálà nìkan tó bá nírú gbogbo nǹkan bó ṣe ní l'Ékòó, ló ní l'Ábùjá, ló ní n'Íbàdàn, nípínlẹ̀ Ọ̀yọ́, l'Ógbómọ̀ṣọ́, nílùú òyìnbó tí kì í ṣọ̀nà kan. Àwọn nǹkan tá a dẹ̀ ń sọ yìí kì í ṣe mílíọ̀nù mẹ́wàá níkọ̀ọ̀kan, kì í ṣọgọ́rùn-ún mílíọ̀nù, èyí tó wọ billions wà nínú ẹ̀. Kì í ṣe pé wọ́n ní. Kíkà rẹ̀ nǹkan burúkú ló máa jọ. Ìtẹ́lòmíì ọgbọ̀ tí ó sì mọ láìsàn ẹ̀jẹ̀ ríru pé tí n bá ní ẹyọ kan nínú kinní yìí, mo ti jẹ́ èèyàn láyé. Àlàó Akálà ṣe gómìnà, ó kú òǹpò gómìnà, ó tún kúrò láyé. Bó lẹ̀yin yín ṣe rí sà? Tó bá jẹ́ pé ẹ̀ ń rọ́, ẹ lè rí i. La máa ń sọ wípé ẹni bá ti kú, ó ti kú. Ẹ ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn wípé tẹ́ ẹ bá kú tán, kí ni wọ́n fẹ́ sọ nípa yín? Ẹ̀yin olóṣèlú yìí là ń sọ nípa ẹ̀, ẹ ti dájú jù. Àwọn míì wà o, tẹ́ ẹ bá ṣírò gbogbo dúkìá wọn yìí, tẹ́ ẹ bá pa wọ́n pọ̀, owó yẹn yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú gbèsè tó ń bẹ lọ́wọ́ ẹnìkan. Ẹ bi wọ́n léèrè kí ni wọ́n ń ṣe kán tó dépò òṣèlú. Tẹ́lòmíì bá wà ní ipò òṣèlú látìgbà tí wọ́n ti bí tàbí tó ti wà nú oyún, kò yẹ kó ní n tó ní, tó sì wà ńbẹ̀ dọ́là tí ó fi kú. Ṣùgbọ́n láàrin ọdún kan, oṣù 6, abájọ tí wọ́n fi ń para wọn. Abájọ tó fi ń di pé dandan mo gbọ́dọ̀ débẹ̀. Abájọ tí wọ́n fi ń kúrò nú ẹgbẹ́ òṣèlú tí ìbò wọn ò lè gbé wọn wọlé, tí wọ́n fi ń lọ nú ẹgbẹ́ òṣèlú tó jẹ́ pé dandan ni, wọ́n fẹ́ wọ́n kọ̀, àwọn ni wọ́n ó lò. Nígbà téèyàn kan ṣoṣo nírú eléyìí, ẹ gbà mí, bá bá tiẹ̀ ní ká sọ díẹ̀ ńbẹ̀, ṣé ó lè sùn? Ṣó máa lè sùn? Abájọ tí a fi kú yọ̀ wọ́n.
abájọ tó lọ́n fi ń dá sẹ̀ríà fún wọn ló ní kíákíá tí wọn ò fi ń dúró jèrè owó ọ̀hún. Babangida ò tí ì dolóògbé, kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu, ṣé lórí ibi tí wọ́n wà yìí náà àfihàn wọn a fi ń sọ fẹ́yìn olóṣèlú yìí wípé ṣe rí kò yẹ ká máa bú yín, ṣùgbọ́n ńgbà wo la ní bú yín bá àti ẹ̀bú gbogbo yín. Ẹ rántí àwọn bàbá wa Jákàndé ni, ibi èèyàn bá ti ń jẹ ló ti ń mu, ibi èèyàn bá ti ń ṣe ló ti ń jẹ. Ṣùgbọ́n èwo làjẹjù àjẹbàjẹ́ àjẹbayé ẹni jẹ́, àjẹbayé àwọn tó rán yín lọ ọbẹ̀ jẹ́. Nígbà téèyàn ní ilé ní one Ọba Akínyẹlé Avenue off Rotimi William Street, Old Bodija, Estate Ìbàdàn, ó ní 5-star hotel ní Ghana, ó ní bọ́ngálò ní Randa Ògbómọ̀ṣọ́, ó ní property law Padoyin Ògbómọ̀ṣọ́, 32 Ọba Adébímpé yé. Èèyàn kan ṣoṣo. Ẹ já kúrò lórí ẹ̀. Àlọ́ Akálà bí wọ́n bá ń ṣerú ẹ̀ tí wọ́n ń sun re. Bọ́ bá tún ṣe irú ẹ̀ tí ń sunrun kejì, bá wọn sùn. La máa ń sọ pé gbogbo àdúrà tá a bá gbà fókù bí ìgbà tanra wa jẹ ni. Èmi ò fẹ́ nígbàgbọ́, èèyàn lè ṣe sàárà fókù o, kó gbàdúrà fókù, ṣùgbọ́n èmi ò fẹ́ nígbàgbọ́ ń bẹ̀ pé kì í ṣe ìwà òkú ló máa jẹ nínú sàárè. Kábíyèsí Olódùmarè, eléyìí pọ̀. Ṣé ẹ rántí bàbá wa Ajímọ̀bí náà, tiwọn náà bó ṣe lọ rèé, bí tiwọn náà ṣe lọ rèé. Ẹ̀yin tìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin ẹ̀yin senators tẹ́ wà ní house látòrí councillor, ẹ fẹ́ dolówó ayé, olówó ayé pọ̀ lọ́kùnrin, ẹ dáa, ẹ máa ba yé àwọn aráàlú jẹ́, ẹ fi máa dá ń tẹ́ ẹ fẹ́ dà, ṣùgbọ́n ẹ máa dà á lẹ̀ níjọ́ kan. Ìkàlẹ̀ yẹn olóṣèlú ìṣe ẹ torí wa lọ ọbẹ̀, ṣùgbọ́n kí la fẹ́ ṣe? Kí la fẹ́ ṣe? Ọlọ́run yìí ti gbé yín síbẹ̀, ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run rán yín kọ́lẹ̀ lọ jẹ́. Owó tó yẹ kẹ́lòmíì kó fi rán àwọn ọmọ àdúgbò nílé ìwé, ó kọ́ àwọn ọmọ ẹbí. Bí wọ́n bá pín ráìsì náà, tí wọ́n ní ráìsì láàmú pé ìyà ń jẹ aráàlú, epo wọ́n ní wọ́n fẹ́ há rẹsì. Ṣé ìrẹsì yẹn ó máa dọ́dọ̀ aráàlú jọ́ mélòó ni wọ́n ó fi jẹ? Ṣé wọ́n wà torí ẹ̀ mọ́ repo mọ́, àbí wọ́n gbàgolo ráìsì lọ sílé epo? Ìtò ń ṣe wá kọ́lẹ̀ ń fún wa, ìtí ò tọ́ sí wa lẹ̀ ń fún wa. Ráìsì tẹ́ ẹ máa lẹ̀ ń pín ládùúgbò tí ò ní dọ́dọ̀ àwọn ará alẹ́, tí ò ní dọ́dọ̀ ará oko, kọjú àwọn ọmọ ẹgbẹ́ olùṣèlú yín lọ. Àìmọye ẹni tí spag oríṣiríṣi tó ti bàjẹ́ sínú ilé ẹ̀. Àìmọye ẹni tí wọ́n ní kó pín fún yàn tó yẹ pé birthday ló fi ṣe lẹ́yìn olóṣèlú ìkà yìí. Ọlọ́run nìkan ló lè gbà wá lọ́wọ́ yín. Ẹni tó máa gbà wá lọ́wọ́ yín, ẹni jẹ́ ó rí bẹ́ẹ̀ dé. Bí wàhálà bá ṣẹlẹ̀ sáráàlú, wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ìtẹ́ ń ṣe ló dáa lójú wa, kàbí ká sọ pé inú ló gbọ́dọ̀ dáa lójú wa. Ẹ sì mọ̀ pé tẹ́ ẹ bá ń padà bọ̀ láti wá tó béèrè fún bò wọn, nǹkan kéékèèké bí àwọn nǹkan orí burúkú lẹ́ ń bọ̀ wá pín fún wọn. Ẹ dẹ̀ níbẹ̀rù Ọlọ́run, ara ò sì tì yín. Ẹ sì fijọ́ kan sùn kẹ́ ẹ wò wípé ṣé nǹkan tá à ń ṣe yìí dáa? Ẹ̀mí àsìtánì wà nù gbogbo yín. Díẹ̀ bíntín ní ògbà síta nínú yín. Gbogbo yín náà sì rèé, ẹ ń lọ mọ́ṣáláṣí, ẹ ń lọ ṣọ́ọ̀ṣì, ẹ̀yin náà lẹ wà lẹ́yìn sàríà. Ṣùgbọ́n sàríà yẹn ò lè mú yín. Ẹni tí ó bá fẹ́ sọ̀rọ̀ pé ṣe tí ò dáa lẹ fẹ́ de sàríà sí, àṣírí yín tú. Ẹ fẹ́ fi sàríà máa bo àṣírí ìwà yín mọ́lẹ̀ pé ẹni tó bá ti sọ̀rọ̀ ẹ gbé nǹkan míì lẹ́ lò ṣe. Káyé tó sọ̀rọ̀, kí lọ́ọ̀yà tó sọ̀rọ̀, kí àwọn olùgbèjà tó dìde, ẹ ti ní wọn lọ pàdánù. Sàríà ló wí bẹ́ẹ̀. Ẹ lójútì. Wọ́n fẹ́ gba òfin orílẹ̀-èdè lọ́wọ́ yín. Ẹ̀yin náà dẹ̀ ń wòran sàríà.
àṣírí yín ò ní bò. Gbogbo ẹ̀dá tó bá láàní nísinmi lórílẹ̀-èdè yìí, tó bá mú nǹkan mẹ̀kúnnù tó ń sọ di tiẹ̀, ìgbẹ̀yìn ò ní dáa, ayé rẹ̀ ò ní dùn. Àní kẹ́ ẹ má jẹ́ ibi tẹ́ ẹ ti ń ṣe, eléyìí ti pọ̀ jù. Ẹ ṣe fáráàlú díẹ̀, ẹ tiẹ̀ fi tọ́ wọn lẹ́nu wò. Ojú ọ̀nà ò dáa. Iná mọ̀nàmọ́ná, ẹ wo iye ọdún tí a ti ń jìyà mọ̀nàmọ́ná bọ̀. Àwọn neighboring country wa ń gbádùn náà wa. Ìyẹn ni pé tọ́mọ Nàìjíríà bá tiẹ̀ ti fẹ́ rírọ̀rùn díẹ̀, ẹ tún dà wọ́n sí oh God, tí wọn ò dẹ̀ bí ẹnikẹ́ni dáa kó sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ ṣe dáadáa nú wọn, ẹ ra àánú Ọlọ́run gbà o. Ẹ jèrè àwọn ọmọ yín o. Ṣùgbọ́n ẹni tó bá ojú kòkòrò olè lọ, mo fẹ́ dolówó ayé, mo fẹ́ da lágbára ayé, tí ìfẹ́ mẹ̀kúnnù ò sí lọ́kàn ẹ̀, yóò kàgbákò lọ́dọ̀ Ọlọ́run, yóò kàn lọ́dọ̀ èèyàn. Eléyìí pọ̀. A kí yín bẹ́ẹ̀ ṣe ń wò wá. Bitter truth ni, mi ò dáko ẹ̀, mi ò bẹ́ ẹ wí, bọ̀ tó bá bá ẹ wí, tó bá kù wọ nìkan kó o térò ara rẹ̀ pa. Má wo àwa táwa ń sọ̀rọ̀, wo Ọlọ́run, kó o dẹ̀ wo àwọn èèyàn tí yà ń jẹ. Kó o wo irú ìgbésí ayé tó ń gbé, kó o wá wò wípé èèyàn mélòó mo ti ràn lọ́wọ́. Ìtótó sáwọn èèyàn yìí, ṣé mo pín sí méjì ni, mo mú ìdá kan, àbí mo kó gbogbo ẹ̀ pátápátá? Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ṣeun Agboola lórúkọ tèmi. Ìyá ipọ̀.